Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín o. Wípé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Ó ti ṣẹlẹ̀ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o ni bàbá Tinubu bá pariwo síta. Ó pariwo síta o. Kódà gọ́vnà Ọ̀ṣun state náà ti sáré jẹ́wọ́ ọmọ ọkọ fún àwọn tání fún àwọn àtìláàwí ni o. Bẹ́ẹ̀ ni, nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn fi tẹ̀ wá lọ́wọ́ pé àwọn àtìláàwí yìí, àwọn Fúlàní, wọ́n ń gbìmọ̀ láti ba ìjọba bàbá Tinubu jẹ́. Tó dẹ̀ jẹ́ wípé ṣé ẹ mọ̀ pé aáwọ̀ tí ń wà láàrin wọn ti tẹ́lẹ̀ lórí ṣe nǹkan ta fẹ́, má ṣe nǹkan ta fẹ́, ṣe nǹkan ta fẹ́, mi ò ṣe nǹkan tẹ fẹ́. Tó dẹ̀ jẹ́ pé ó ti wá di nǹkan fún wọn báyìí láàrin bàbá Tinubu àti àwọn Kabas, ìyẹn àwọn Fúlàní ni o. Nítorí wípé nígbà tí bàbá Tinubu ò ti gbà ni àwọn Fúlàní wọ́n ti ń wá gbogbo ọ̀nà tó máa fi bí bàbá Tinubu ṣubú. Torí wọ́n mọ̀ pé tó bá bí bàbá Tinubu ṣubú, vice á lè take over, ìyẹn máa jẹ́ titi wọn, which is Shettima. Tí Shettima dé máa jẹ́ titi wọn, á ti jẹ́ pé àwọn làwọn tó ń control padà. Ara nǹkan tá à ń sọ nìyẹn pé bàbá Tinubu, àwọn tẹ́ ẹ̀ ń fẹ̀yìntì yìí, kìkì ẹ̀gún ni wọ́n fi sọ́wọ́, tí ó dẹ̀ jẹ́ wípé kò sí ẹnì kankan nínú wọn tó nífẹ̀ẹ́ wọn bó tilẹ̀ wù kí ó mọ. Kọ̀ràn bẹ́ẹ̀, ọgbọ́n àti gba ìjọba ni wọ́n lé. Débi wípé wọ́n ti ń ṣe meeting upon meeting, ìpàdé lórí ìpàdé ni wọ́n ń ṣe léraléra. Mo ní kí n gbé yín débẹ̀, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé gómìnà Ọ̀ṣun state ìyẹn gọ́vnà Adeleke, bàbá oníjó, ó ti padà take over o. Òun gan aláragbọ́ ti darapọ̀, ó ti pawọ́pọ̀ pẹ̀lú òmìnira ilẹ̀ Yorùbá yìí. Ó ti pawọ́pọ̀ pẹ̀lú ìdìde ilẹ̀ Yorùbá pé sẹ́ ọmọ Yorùbá, àsìkò tó láti lọ. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá kẹ́ ẹ pé o, wọ́n tún ti dá àrà ọ̀tọ̀ tuntun. Ṣẹ́rí tí wọ́n dá yìí, ó kan Simon Ekpan lára níbi tó wà. Ó ti bẹ̀ gbóṣùbà ràbàdẹ̀ fún olóyè Ìgbòho Òòṣà wípé ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó jẹ́wọ́ ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni o, ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni. Nítorí wípé Simon Ekpan gan rí i pé àwọn true leader lélẹ̀, àwọn adarí gidi tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ará ìlú. Òyì ló mú kí Simon Ekpan gan ní ọmọ ọkọ ni olóyè Ìgbòho Òòṣà. Ṣé ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Tinubu gan wọ́n ti kó bọ̀wọ̀ síra wọn ní ẹsẹ̀ àti ní ọwọ́. Lọ́nà wo? Nípa fífi olè tàbí jìbìtì tàbí ẹni agbésùmọ̀mí tó ran àwọn agbésùmọ̀mí lọ́wọ́ sí ipò ìjọba. Ta ni bí kò ṣe Matawalle yìí náà ni o. Gbogbo wa láti máa rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta Matawalle ò ní àwọn nǹkan tó solid tó dáa, bí kò ṣe pé bí ìkan sọ pé òun ló ṣe àtìlẹyìn fáwọn agbésùmọ̀mí, tó dẹ̀ jẹ́ pé wọn àti Dáúdà Bello àti Lawal wọ́n jọ ṣe kí ni wọ́n jọ ń bára wọn pò lórí ẹ̀. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Now olórí lára àwọn Haúsá gan tún fìdí ẹ̀ múlẹ̀ tó sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa Matawalle yìí. Ṣé ẹ mọ̀ wípé lára àwọn àgbààgbà Haúsá ìyẹn Sheikh Murtala Bello tó dẹ̀ jẹ́ pé ó jáde ó sọ a lot nípa Matawalle yìí o. Ṣé ẹ mọ̀ wípé ó ń tẹnumọ́ wípé àní Matawalle ó wà pẹ̀lú àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí. Tó dẹ̀ jẹ́ wípé ó ti tẹnumọ́ jù pé ó wà bẹ́sẹ̀. Ṣérú èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ kí bàbá Tinubu fi sírúpò ìjọba. Ṣé ẹ mọ̀ pé Matawalle ó ṣe àwọn nǹkan kan of recent kẹ́lẹ̀ mọ́ o lè fẹ́ mọ́ lè o, ẹ máa wọ́pọ̀ lọ jìbìtì o. Ṣé ẹ mọ̀ pé Matawalle jáde of recent tó sọ pé ẹni tó bá lè bá wọn mú olórí àwọn bandits, ìyẹn àwọn terrorists tó ń terrorize ìlú, which is Tunji Bello,
ó ní ẹni tó bá lè bá àwọn mu tàbí tó bá mọ bí wọ́n ṣe lè mú Túnjí Bello ipò òun máa fún ní 20 million naira. ìyẹn Màtàwálé ló sọ yẹn o, ó ń sọ yẹn di mímọ̀ pé òun máa fún ẹni yẹn ní 20 million naira. èyí ló bá mú kí Sheikh Mohammed yìí máa jẹ́ kó yé àwọn èèyàn pé irọ́ gidi, irọ́ tó jìnnà sóòótọ́ ni Màtàwálé pa o. wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni pé torí wípé àwọn èèyàn tó mọ̀ dáadáa tó mọ̀ Màtàwálé dáadáa wọ́n mọ̀ wípé ó ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú àwọn agbésùmọ̀mí yìí. wọ́n nípa àwọn mọ̀ pé ó ní tó ní ṣe pẹ̀lú wọn o, tó dẹ̀ jẹ́ wípé òun ò mọ̀ pé bóun ṣe ń yọ́ só lòun ṣe ń yọ́ gbọ́. ìgbà tóun pariwo pé rọ́ o, ẹni tó bá bá wọn rí òun ò mọ̀ pé àwọn kan wà tó mọ̀ dáadáa débi wípé ìròyìn ti fi gbé jáde rí pé àwọn ọlọ́pàá ti mú olórí agbésùmọ̀mí yìí rí, olórí àwọn báńdíìtì ìyẹn Túnjí Bello yìí pẹ̀lú àwọn ẹrú ikú ẹ̀, àwọn ọlọ́pàá ti mú rí o. ẹ máa wo ẹni tó sọ pé tó bá bá òun mú Túnjí Bello o, torí ìgbà tí àwọn ọlọ́pàá mú Túnjí Bello pẹ̀lú àwọn ẹrú ikú ẹ̀, ìgbà yẹn ni Màtàwálé wà ní gọ́vnọ̀ tó wà ní gọ́vnọ̀ nígbà yẹn, tó dẹ̀ jẹ́ pé with immediate effect ni ó pe ọ̀gá àwọn ọlọ́pàá tó wà níbẹ̀ pé kí wọ́n fi Túnjí Bello àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ sílẹ̀. ẹ máa rí o, ṣe rí i pé ẹ̀hún ló polè kó wá jẹ́, òun náà ló tún polóko kó wá mu. òun náà ló pè ọ̀gá ọlọ́pàá pé kó fi Túnjí Bello àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ sílẹ̀ débi wípé ìgbà táwọn yẹn ń jà lọ́wọ́ wọ́n yìnbọn fún lára àwọn ọmọọṣẹ́ Túnjí Bello, tó dẹ̀ jẹ́ wípé lẹ́yìn tí ó fi yẹn farapa, Màtàwálé yìí tún willingly ó volunteer ó fún wọn ní 3 mílíọ̀nù mẹ́ta fún ẹni tó yìnbọn lù kó lè fi tọ́jú ara ẹ̀. ẹ wá wo, òun náà ló wá ń jáde sí tó ń pariwo wípé ẹni tó bá bá òun mú Túnjí Bello ẹ wo bá ṣe ń gbá wa bí bèbí. ẹ wo ìyá mi bàbá mi Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. nílé lóko lọ́nà ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá Nation òun la fẹ́ o. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, Yorùbá Nation is the ultimate destination now. Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ, gbogbo ọmọ Yorùbá òmìnira la fẹ́ o. Self determination is our best option o tó gẹ́. nítorí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti Professor Banji Akíntóyè lámọ̀ ní olórí tó dájú fún gbogbo Yorùbá Nation. Yorùbá Nation òun ló jẹ wá lógún o, ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. ẹ wọ ìyá mi bàbá mi, Yorùbá Nation òun nìkan ní ọ̀nà àbáyọ. No retreat, no surrender. láfífẹ́ àsìkò yìí sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé o, bọ̀pẹ̀ bóyá onílé àrèlé. láfi sọ pé God bless Yorùbá Nation, Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi. ó dàbọ̀.